kọrin ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń. In fact, concern mi sìn ó ní bí mi ò ṣe ní lose election yìí because tí n bá fi lè lose ẹ̀ ọ̀kan tí mò ń wò yẹn àti débẹ̀ máa le mi ì dẹ̀ fẹ́ so I need somebody that can mobilize. Uncle, ẹ wò election yìí wà uncontendable ẹ̀yin lẹ máa ifá ẹ̀yin lẹ ti win kò sẹ́ni tó bá yín dùn ó ṣọ̀ fún mi dákú pé ẹ̀yin lẹ máa win. Ó mọ̀ pé politics torí ọ̀rọ̀ politics àti election it's all about who you know. You must know people. Èèyàn láti mọ that person that has integrity. Tápé tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ báyìí, wọ́n máa sáré máa gbọ́. Lóòótọ́ ni ọkọ ẹ̀ ní point o. Orí community wa yìí dẹ̀ le lóòótọ́. You should have somebody tó máa lè bá yín delegate, tó máa bá yín organize. Uncle, community wa yìí dẹ̀ tóbi gan. Yeah. So we will need somebody tó máa lè coordinate. Exactly, that's my concern. Uncle, ẹ wò lọ, woman tó ń bọ̀ yìí dẹ̀ rán mi létí nípa ẹnìkan tó máa lè help wa. Wow. Yẹ ẹ jẹ́ kí n approach ẹ. Yoshibi, ẹ ká sọ ma. Ẹ ká sọ. Yes. Ṣé wà pa? Ẹ jọ̀ọ́ ma, ẹ ní jọ sún méjì nípa ìṣòro. Ṣé kò sí No nǹkan? problem. Okay. So, kó tó ṣẹlẹ̀ lélẹ̀ ma. Ọkùnrin yìí, oyè wọ́n contest fún councillorship ládùúgbò yìí. Oyè ẹ̀dẹ̀ Mumbai community yìí ṣe rí. He will need extra hands. Wọ́n máa ní ìdẹ́nu nǹkan tó wà vocal táwọn èèyàn mọ̀ dáadáa tó máa lè bá wọn coordinate votes. Oyè yìí, ìbẹ̀rẹ̀ ti kọ́ mi. Ẹ̀dẹ̀ mọ aráalé yìí. Bàrà Sàámú. So nǹkan tí mo tó jí mú mi approach yìí nìyẹn bóyá ẹ máa lè bá mi bá wọn sọ̀rọ̀ oyè nǹkan come on board. Bàrà Sàámú wà vocal, just like you said. Then wọ́n dẹ̀ wà popular gan ní community. Bàrà Sàámú kan community yìí kan ni o. Àwọn èèyàn dẹ̀ respect wọ́n máa ń gbọ́ràn sí wọn lẹ́nu. All right. Fún nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé tẹ́ bá máa bá Bàrà Sàámú sọ ọ̀rọ̀ yìí ẹ máa mọ bẹ́ ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ o. Because Bàrà Sàámú bọ́n ṣe wà yín ó máa ń gbá lórí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Ó máa di pé máa lọ sọ nǹkan tó máa bí wọn nú tó máa lọ bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn tó yẹ kán sọ wípé kán wá vote fún yín o. Is that? She understand. So ẹ máa wà diplomatic nípa bẹ́ ṣe máa bá wọn sọ ni. Thank you very much. You're welcome. Mo rò pé n ta máa ṣe gangan náà sọ yẹn. How do we get the man? Bàrà Sàámú, ẹ ṣé gan, mo appreciate time yẹn tẹ́ fún mi. Lóòótọ́ ẹ lè má mọ̀ mi, ṣùgbọ́n mo ti ṣèwádìí yín dáadáa. Mo dẹ̀ mọ àwọn nǹkan tí mo gbọ́ tó tẹ́ mi lọ́rùn dáadáa tó gbé mi wá síbí ilé ni. Wọ́n ti sọ pé ẹ ní àwọn èrò lọ́wọ́ gan. So mo need yín láti ṣiṣẹ́ pẹ̀lú mi. Torí pé mo fẹ́ contest fún councillorship àdúgbò yìí. Tí n bá ti rí yín lẹ́yìn mi báyìí, mo mi balẹ̀. Torí ẹ̀ ni mo ṣe ní kí n wá rí yín. Ẹ ti délẹ̀. Bẹ́ẹ̀ni sà. Lárí tẹ́ fi rògbò bí àmì ọmọ yìí. Mo kàn wò pé àtijọ́ ní encountering so kò possible kẹ́ má mú mi. Mi mọ̀ yìí kẹ́ mo mọ̀ yìí dáadáa. Ẹ ṣe bẹ́ẹ̀ náà NPC kú tọ̀lẹ́ tí ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ábí 14 years ago kẹ́ tó lọ Ghana. Ẹ̀dẹ̀ ló ń ta búrẹ́dì ní Ghana nìkan tó lè pọ́n lọ́n gbogbo. Bàrà Sàámú. Nǹkan tó pè yín gangan lè jẹ́. Búrẹ́dì àti tíì lẹ̀ ta ní Ghana. Bàrà Sàámú. Ẹ jọ ṣé wàá bọ́ mi ṣeré inú yàrá mi? Mo yín ṣeré ibi tí báwo? Kò jọ bí ìpẹ́ ìmọ̀ mi ṣeré lójú yìí. Ẹ̀dẹ̀ wàá bá mi ní pé kí n máa polongo káàkiri wípé ẹ fẹ́ di councillor. Ṣé bí mo ti rí pósítà yín káàkiri ń ta? Ẹ fún ìgbà ìgbẹ́ ṣe jókòó yìí nínú pósítà yín tí mo rí lọ. Ṣé lórí yín rí gbẹ̀ngbẹ̀ nínú pósítà? Ẹ jọ kí lẹ̀ ń tẹ́ ń gbà yẹn? Ó gbogbo bàtẹ́ wà ní Ghana. Ṣé kì í ṣe píṣọ̀ Ghana? Lẹ fi ṣe pósítà. Ẹ wo Bàrà Sàámú. Orí yìí máa tóbi búrẹ́dì lẹ̀ ká gbà yẹn. Ẹ mọ̀ búrẹ́dì Ghana ajẹ́ yí ni. Ó yí lẹ́nu ẹ máa fà bí ìṣọ́ ni. Bàrà Sàámú, lóòótọ́ mo ta búrẹ́dì.
bọ́ mi ìta pẹ́ gan kọ́lọ́n tó gbogbo ẹ fi yẹn lẹ̀ bàdá Sàámú nǹkan tí mo bá yín sọ. kí lẹ bá mi sọ kí ni mo fẹ́ gé nínú pé kí n máa lọ káàkiri àdúgbò kí n lọ máa sọ fáwọn èèyàn. nǹkan tẹ́ bá ti sọ lélẹ́yìí tẹ́ fi ń padà sẹ́yìn ẹ wò èmi tí mo wá bá yín mi kàn lè wá bá yín pé kẹ́ ṣiṣẹ́ for nothing lóòótọ́ mo lè má lè fún yín ní owó torí tí n bá sọ pé máa gbówó ńlá kan fún yín bàdá Sàámú ń parọ́ fún yín ni ṣùgbọ́n tí Ọlọ́run bá ṣe tí mo débẹ̀ ní level yín bàdá Sàámú nǹkan tí mo máa ṣe fún yín. máa jẹ máníjà lè ṣe búrẹ́dì. bàdá Sàámú kò ń ṣe bí yẹn ẹ wò ṣẹ́rí gbogbo àdúgbò yìí bó ṣe tó yìí máa mọ bí màá ṣe tí màá ṣe fún yín tó yẹ pé ẹ̀yin lè máa kó dọ̀tí gbogbo àdúgbò yìí ẹ mọ̀ láti street yìí dé bí ẹ mọ̀ iye community ta ní náà ó ti yé yín ẹ̀yin lè máa wà in charge. ẹ jọ ṣé torí mo ti mọ background yín pé ẹ̀ǹta búrẹ́dì àti tíì ní Ghana lẹ́yìn náà ṣe ní kékeré wàá máa wá ṣàgbolo kí n lè ṣàgbolo dé pọ̀ta. bàdá Sàámú kí ló ṣẹlẹ̀. kí ló tẹ̀ ń ronú báyìí bóyá máa dá fún yín ni mò ń bá yín rò. bí ọ̀nà wo pé kí n máa kólẹ̀ káàkiri. ẹ̀yin kọ́ lè máa kó bàdá Sàámú ẹ calm down ẹ̀yin kọ́ lè máa kó ṣẹ́rí a máa fún yín ní àwọn èèyàn tó máa ṣiṣẹ́ fún yín ni ẹ̀yin ni pé kẹ́ give command ní tiyín tẹ́ máa gbowó ó bá wù yín lè charge 5,000 3,000 2,000 ojúlé sójúlé tó bá ṣe wù yín ni ẹ̀yin lè wà in charge ẹ̀ mú iye tẹ́ máa rí ń bẹ̀. ó dà bẹ́ẹ̀ káṣá sọ pé Sàámú Àkólẹ̀. mo ti mọ̀ náà tẹ́ bá ti ń ṣiṣẹ́ bí báyìí nínú ilé òun lè máa tilẹ̀kùn mórí tẹ́yàn máa kanlẹ̀kùn yín títí tẹ́ ẹ̀ ní ṣílẹ̀kùn. orí ò pé ẹ káàsán. onírànú òṣèlétè fáìn wèrè iṣẹ́ bí wo ni mo ṣe ń bí. iṣẹ́ bí wo lẹ̀ ṣe. alára gbára àjọ iṣẹ́ bí wo lórí tí mo ṣe Ọlọ́run kí iṣẹ́ bí wo ni mo ṣe sọ́jà bí ọ̀hún bí onírànú òṣì. ẹ wo bọ́dá Sàámú ẹ dìde ẹ tẹ̀lé mi èèyàn béèrè yín ta. àwa ò lókun ni àbí kó wọ́n bẹ́líìtì kó fi sí mi lọ́rùn kó sọ mí dájá kó máa fa mi káàkiri ẹ dìde ìgbé dìde yòdòdó mẹ́nu dùbẹ̀ ẹ lẹ́nu wọ́ọ̀lù orí ẹ bàjẹ́ wá gbé mi dìde mbì. àǹtí ẹ má bínú. ẹ wo ẹ jọ nǹkan tẹ́ bá wá síbí òun gangan ni kẹrọ bọ́dá Sàámú ó yẹ dìde ẹnì ṣó ń ta. wọ́n ti fẹ́ bọ́ ṣe take away fún ẹ o ti jẹ bọ́ ní ṣàwámà àbí bẹ́ẹ̀ kọ́ àbí kí ló tó ṣe bí wọlé báyìí kí ló tó ṣe báyìí. àǹtí ẹ wọ bọ́dá Sàámú. ẹgbà ìbéèyàn lálẹ́ yìí náà ẹ̀yin náà ti rò tọ́jú ẹ má lose election. bọ́dá Sàámú ẹ wò mo fún yín ní 2 minutes tẹ́ ẹ bá bá mi níta inú ilé ìyá gbóná mọ́ yín ẹ rí. bàdá Sàámú ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣé ìyàwó yín ni wọn. àfikà sẹ́nu ká dákẹ́. ìyàwó yín ni wọ́n bí. àfikà fi sẹ́nu ká dákẹ́. kírẹ́tẹ̀yìn náà tẹ̀ pẹ̀lẹ́ mọ́ síyàwó yẹn dẹ̀ rí káàpù question. ìwé ìtàn ìṣe yẹn ló dẹ́rù bà mí ni. ẹ wo ọ̀rọ̀ òṣèlú yín tẹ̀ mú wa kò káyé lára o láàmì yín tẹ̀ ẹ̀ ṣe láti sọ pé kí n máa ṣàgolo káàkiri àgbáyé ẹ mú yẹn mọ́ o wípé kí n ṣàgolo dé pọ̀tà òdì bẹ́ẹ̀. bàdá Sàámú nǹkan tí mi bá yín sọ yìí nǹkan tó máa pè yín gan ni o. ẹ kúrò iná ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́ ẹ rajà rí nírànú òṣì. loser in human form. Fúnmiláyọ̀ ṣé mi ló ń bá wí. jọjọjọ mi ìbẹ́ sọ̀rọ̀ o. You are so stupid talking to me like that. ó tẹ̀ tún rúdù owó ẹ̀ lanu pàṣà tó bá gbàlagbà sọ̀rọ̀ òun mọ bó ṣe sọ̀rọ̀ ságbàlagbà. kí ni tiẹ̀ arúgbó ọjọ́ ẹni tó mọ̀ Mẹ̀túsẹ́là kí ni tiẹ̀ sáwọn boyfriend yẹn tó béèrè mi rè àbórí ẹ̀ dàrú. Okay, Uncle Sam, please let me see you. ọba àlùkọ́rẹ́ kò sí tí mo sọ bí ó máa múlẹ̀ ni o. ọ̀rọ̀ mi bí ọ̀pá àṣẹ ni o. Gbogbo bó ṣe sọ̀rọ̀ ẹ pátápátá bẹ́ẹ̀ ni mo bá. èèyàn kan ṣoṣo tí wọ́n pè ní people. Thank you very much. Look at this man, very handsome. You mean I'm handsome? Honest. Am I handsome? ṣé ẹ ṣí èrè èwo ni ń wà ẹ dẹ̀ fẹ́ gé ka jẹ èwo ni. ẹlẹ́rìí burúkú ni ẹ ẹlẹ́sìn ni ẹ gbẹgbẹ́gbẹ́ ni mo ẹ ń sẹ́mu. ṣe bó ṣèlú ló wá ṣe èwo ni ń wà ọwọ́ à ń jàm. báyìí lè ṣe mo gbèsè ìnáwó ṣe kò fẹ́ gbẹ́gbẹ́ ni mo fẹ́yìn gbèrè olórí burúkú
Excuse me. Did you say I'm handsome? You are handsome. Thank you. Nice one. Thank you. Thank you. Ẹ ṣé gan. Bọ́dá Sàámú, ẹ wò, mo fi ọlá obìnrin mo fi bẹ̀yìn. Ṣé wọn pa ti ń sọ̀rọ̀ lọ lọ́wọ́ tẹ́lẹ̀? Ẹ já lọ parí ọ̀rọ̀. Ẹgbọ́n. Ọ̀rọ̀ wo lẹ parí? Síbo wọlé síbo. Kí ni mo ṣe ń block ọ̀nà fún bọ́dá Sàámú? Ẹ tó bẹ́ẹ̀ kẹ́ wọlé. Èmi ò tó bẹ́ẹ̀ kí wọlé. Ẹ tó bẹ́ẹ̀ kẹ́ wọlé síbo. Iṣẹ́ jẹ́ ọ̀gá tèmi lóhùn. Bro Sam, what's going on? I don't know. You are becoming center of attraction in the community. Can you see? Everybody shouting, Bro Sam, what's going on? Tonton, see me see wahala, hey. See me see problem, hey. This your sister is getting more crazy. Yoshi. She's just getting more crazy. Yoshi, what's going on? Stupid animal. Ranting animal. Yes, you're animal. Uncle Sam. Eh? Uncle Sam, please, in 1 minute, let me see you. I'm not interested. Bọ́dá Sàámú. Me in the time for your bike. Bọ́dá Sàámú, ẹ wò, calm down. Okay. Ẹ jẹ́ ká wá. I get what it is. Ẹ ṣe sùúrù náà, ẹ máa ní sùúrù díẹ̀ náà. Ẹ̀rí wọn bọ́ ṣe rí. Kí ni? So ya wele pẹ̀lú ọmọ. Dọ́tú. Yes. I don't know. Hey, Uncle Sam, I'm so grateful. Wípé ẹ tiẹ̀ tó lè tẹ̀lé mi débi. Inú mi dùn gan. Ṣé ti yé yín? Kò sí wàhálà. Inú mi dùn gan. Ẹ tètè sọ nǹkan tẹ́ máa sọ torí mo fẹ́ gbé wo ni o. Mo fẹ́ mọ ìtẹ́yìn fẹ́ sọ fún mi àti ìtòun ti sọ fún mi tẹ́lẹ̀. Màá wá gbé méjèèjì ẹ̀wò. Màá mọ ètò bẹ́tà nù méjèèjì sí máa mú. Ẹ ṣe kíá o. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí bẹ́ẹ̀ ṣe jẹ́ commander ní gbogbo community. Mo fẹ́ kẹ́ bá mi convince gbogbo wọn kán lè ṣe tèmi. Ẹ ti gbọ́ débẹ̀ pé community tó wà ní gbogbo agbègbè kò sí ẹni tí mi ò lè bá sọ̀rọ̀ nù wọn. Yes. Ẹ ti ń bá sọ máa rìn débẹ̀. Yes, ìdí nìyẹn tí mi fi wà lórí yín pé ẹ gbọ́dọ̀ bá mi ṣe kíní yẹn. Mo promise mo ṣe wà yìí, màá fún yín ní 2.5 million. 2.5. 2.5 million. Ìyẹn tí bá kó àwọn èèyàn tí bá lọ bá wọn sọ̀rọ̀ lójúlé sójúlé tí bá kó wọn wá fún yín ẹ promise mi 2.5. Màá fún yín. Mi ò fẹ́. Bọ́dá Sàámú, ó dà pé ẹ understand nǹkan tó ń try láti sọ fún yín. Wọ́n sọ pé àwọn máa fún yín ní 2.5 million naira lẹ́yìn nìkan ṣoṣo just to campaign in some words. Ó ti tán ẹ̀yin nìkan ṣoṣo 2.5. Ìwọ ò ṣe bọ́ sí junction kó o máa sọ pé tó bá pòkù ní pópó àlàyé ló dáhùn àbí kó o wá mú sẹ́rin kó o gbà sí mi létí bóyá mò ń gbọ́rọ̀ àbí mi ò gbọ́rọ̀ etí ẹ ló dì ṣebí 2.5 million láwọn fẹ́ fún mi mọ́dẹ̀ ni mi ò fẹ́ I don't want mi fẹ́. Okay, no problem. What exactly do you want? You are making sense. Irú yín ló máa ń dùn lórí bó ṣe bí mí yẹn inú mi dẹ̀ dùn ara mi dẹ̀ tutù. Kí ni mo fẹ́? Yes. Kí lẹ fẹ́? DC ni mo fẹ́. DC. What's the full meaning of DC? Really? Yeah. Ẹ ò mọ̀. No. Bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ councillor nsìn yìí, èmi fẹ́ jẹ́ DC, deputy councillor. Deputy councillor. Deputy councillor. Mr. Sàámú, ó dà pé ọ̀rọ̀ yóò ti yé ń ṣe rí DC tẹ̀ ń sọ yìí. Okay, hold on. Wallahi, you are talking like a musu. Hold it. Just hold You are talking like a olóńgbò, like a cat. Uncle Sam, no problem. Uncle Sam, mo ti understand. Deputy councillor. Àbí? Bẹ́ẹ̀ni. Ṣé deputy councillor yẹn nínú Gazette? Kí ló jẹ́ nínú Gazette? Ó Gazette kò Gazette, I don't want to hear anything about Gazette. O tí mo fẹ́, o ní deputy councillor. Tí ẹ ò bá fún mi ní deputy councillor àbí kẹ́ ẹ promise bí báyìí ká jọ gbà pé deputy councillor ni màá di. Gbogbo àwọn èèyàn 2,000 tí mo ní lọ́wọ́, mi ní kó sọ́dọ̀ yín mọ́. Okay. DC ni mo fẹ́, deputy councillor. That's all right. Bí o no di. That's all right. Yes, you are right. Deputy councillor. Done deal. Ní ìfowó oyè ni mo fẹ́ kébì náà wà lọ́fíìsì. Deputy councillor. Done deal. Say congratulations. Congratulations. Yes. Ẹ fún mi lórí kí ìyá yín. Kí lẹ fẹ́ fi yẹn ṣe? Ó máa wúlò fún tí mo fẹ́ fi ṣe máa fi campaign ní. Kò sẹ́ tí mi ò mọ̀ tọ́ ẹ. Owó yẹlé ni ká máa kì. Owó yẹlé. Ìyá yín ṣe máa jẹ owó yẹlé. Owó máa yẹ yín. Mi ò fọwọ́ kó yẹ mi orúkọ ìyá yín ni mo fẹ́ bí Àbíkẹ́ bí Àmọ̀pé. Orúkọ lẹ̀ ń wá. Bẹ́ẹ̀ni kò sẹ́ tí mi ò mọ̀ tọ́ ẹ. Abẹ́ni. Ṣé pé ẹ mọ̀ tán ọ̀gá bẹ́ẹ̀? Kìnìún yóò mọ̀ Ìbàràpá ni wọ́n.
ọmọ Ìbàràpá ní Abẹ́òkúta náà ń gbé nítorí náà ń pè wọ́n ní ìmàlẹ́ aṣọ ẹ̀rọ mi ò mọ̀ ìmọ̀ ń dẹ́mọ́ ní. Uncle Sam ń dẹ́mọ́ ní. tẹ bá béèrè orúkọ oríkì a máa mọ̀ yẹn ó yàtọ̀ síra wọn Àmọ̀pé náà jẹ́. làmúyá yín jẹ́ Àmọ̀pé. ó tiẹ̀ máa wúlò a máa fi lè lò yẹn náà. ẹ máa lo orúkọ ọmọ a máa lò ọkàn láwọn lẹ́yìn jẹ́ ọmọ Àmọ̀pé ó dà bẹ́ẹ̀. Okay, thank you very much. nítorí ọjọ́ tẹ́ ẹ bá fọ́nbù máa lè lórúkọ ìyá yín fi sàṣeyín. nǹkan tẹ fẹ́ lò nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ ṣé mo bá bọ̀dà Sàámú lé. bọ̀dà Sàámú òsèlè o honourable lágbára Ọlọ́run ẹ máa wọlé fún position tẹ́ ẹ lọ yìí ṣùgbọ́n mà ṣé mo lè advice yín fún kankan. Of course èmi ìbá ní pé kẹ́ stop láti máa wá bọ̀dà Sàámú wá bóyá ń ṣe yìí ni tó ń dá yín sọ́tún dá yín sósì kó wá pátó ni mo dey believe with your strength and capability tẹ́ bá lọ sí ìgboro tẹ́ campaign fúnra yín àwọn èèyàn máa tẹ̀lé yín. àǹtí ẹ̀yin náà mọ̀ pé a lè ta bọ̀dà Sàámú ni inú politics gbogbo èrò la máa kó mọ́ra ó yẹ kí ẹ mọ̀ pé politics is a game of number ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹ mọ̀ bọ̀dà Sàámú ẹ mọ̀ jù wá lọ ẹ mọ̀ pé ó wà powerful nínú community yìí. ẹ jọ̀ọ́ kí ni nǹkan tẹ́ ń wá gangan kí ló ṣẹlẹ̀ kí ló dé ó dà tálẹ̀ béèrè. Aunty ẹ máa ní sùúrù ẹ máa calm down now. ṣé sùúrù pé kí ló tún wá kí lè wá ṣe mí. Aunty calm down. ṣé mọ́tò kan ṣo tẹ́ ẹ níní ni honourable. ṣé mọ́tò kan ṣo tẹ́ ẹ níní ni. bọ̀dà Sàámú mọ́tò kan tí mo ní kọ́ lélẹ̀. kí ló tó fi jẹ́ pé ònìkan lè ẹ láìkì blue ni. eléyìí ni mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ̀. club yín blue ni àbí. kí ló fà tó fi jẹ́ pé blue ìdí kan lè máa ń gbé all the time. Listen, you might be blue, you might be red, you might be green, you might be purple. ṣé ẹ fẹ́ gbọ́ mi ní interest láti campaign fún yín mọ́ ẹ lọ wẹ́lò mi tẹ́ máa wá àbí nǹkan mi wà bẹ́ẹ̀ ni mi ní interest mọ́. bọ̀dà Sàámú ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó hùn yẹ. mo ti gbé ẹ̀yin méjèèjì wò mo dẹ̀ ti rí pé ẹnì kejì yẹn tẹ́lá líbì ó important jù yín lọ ó dẹ̀ róró mi ó róró mi ó dín di ọ́fíìsì tẹ́bí fúnra mi máa lọ́fíìsì tí máa jókòó tẹ́sì máa fẹ́ sí mi lórí lálálálálá tí máa jẹ́ dc níbẹ̀ ẹ̀yin wá ń fòṣì lọ mi èèyàn burúkú lárábìnrin ó dẹ̀ gbomi ṣùṣù bí mo ṣe tó yìí tó jẹ́ pé mi nìkan ni láàrin gbogbo olùwọ̀n bí wọ́n dá community mẹ́wàá wọ́n ń wárí fún mi ni oníkèmí máa lọ kólẹ̀ káàkiri àdúgbò. so ilẹ̀ kíkọ́ ló lóun fẹ́ fi compensate yín tóun bá wọlé tán. ẹ gbà. ẹ wo misunderstanding lélẹ́yìí o ẹ má ṣe mistake ẹ wo nǹkan tó máa benefit yín gọ̀gọ̀gọ̀gọ̀ ó ní mo máa ṣe fún yín. kó máa kólẹ̀ káàkiri máa benefit yín wọ́n máa gba honourable lọ́wọ́ ẹ̀ wọ́n máa gbé agbálẹ̀ ọjà wọ́n máa gbé fún ẹ kíkọ́ lè má benefit ẹ má mú pẹlẹbẹ bó ṣe wà yìí má lọ papọ̀ má fi lù ẹ má yọwọ́ ẹ báyìí má fi lù ẹ tí bá lè lù ẹ tán màá tún mọ́wọ́ yẹn màá tún kí ẹ padà á tún ṣe kẹ́. láì ṣe ayé bèbí oníke lápá mi. ìrìn kí ni ìwọ fúnra rẹ mọ̀ kí bí bóòtù lápá ìmọ̀ kan tún ni màá ní kó sáré yá mi àtẹ̀fi. ẹ wo bọ̀dà Sàámú ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. ẹ wọ honourable dé sí báyìí bọ̀dà Sàámú ẹ má ṣe bẹ́ẹ̀ kí ni túmọ̀ yẹn. mo ń adjust aṣọ nìyàn irọ́ o. má fòṣì lọ mi já padà mi ò fòṣì mi ìfẹ́ rí ẹ bí wọ́n ni mo sọ bẹ́ẹ̀ ò dáàsán o. kí Sàámú kò gbọ́ wa ni. nǹkan ṣe yín àbí. Sàámú ló bá wo kí ló ṣe yín. mo dẹ̀ pé pariwo òsì báyìí. mo dẹ̀ pé látẹ̀kùlé ó dá mi lóhùn. ṣé tí bá di deputy councillor tán ṣé bẹ́ẹ̀ ṣe máa pè mí rè ẹ tiẹ̀ lè rí mi lẹ̀ àwọn kọ́fọ́ìlì ní patrol méjì wọ́n máa wà níwájú mi tí patrol méjì bá wà níwájú mi mọ́tò tèmi máa wà ní àárín mọ́tò mẹ́fà wá tẹ̀lé mi wọ́n máa gbọ́ wá màá jẹ́ kó bá mi ṣe ríngì nǹkan sílẹ̀ náà sọ pé wá Bàdàgàní orí yín burú wá Bàdàgàní orí yín dẹ̀rù. ọ̀gbẹ́ni yìí ó gbérù kó ń tẹ̀lé kiri njó mọ ọ̀gbẹ́ni yẹn dáadáa. mi ò ní mọ̀ ní màmá tẹ̀lé káàkiri ẹni tó máa tó di councillor tèmi dẹ̀ máa jẹ́ deputy councillor deputy councillor ó ní máa jẹ́ DC ní mi very soon DC lẹ́ ń wò yìí deputy councillor
Ọlọ́run mo bá wèrè mi débi débi tí ká ṣe lọ. Ọ̀dà. Ṣọ̀pọ̀nà gbé mi débi rè. Sàámú fara rẹ̀ balẹ̀ Sàámú ǹjẹ́ o ti yẹ̀ wò. Wọ́n ti hospital pa àwọn hospital ṣẹ́ mọ̀ FMC gan òṣìṣẹ́ Gbóbi òṣìṣẹ́ UCH wọn òṣìṣẹ́ tèmi náà òṣìṣẹ́ mo ti hospital tèmi náà pa wọ́n ní kọ́kọ́ hospital máa ṣiṣẹ́ báyìí. Sàámú èsì ọ̀rọ̀ ọsibítù rẹ̀ mo bẹ́ẹ̀ sọ. Ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni pé ṣé mo ti yẹ̀ wò mo á ní pé mo ti hospital mi gbà ṣé bíbẹ̀ ni máa ti yọ omi ara ni máa ti yẹ̀ jẹ́ wò DNA lẹ̀ ibẹ̀ ni máa ti yẹ̀ wò torí yín ti burú dànù. Kí lẹ̀ mí ìgbà pé ṣé mo ti yẹ̀ wò. Èmi kò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọsibítù o èmi ìṣó mọ̀ délédélé ṣó mọ orú ìwà yìí ó léwu kó o tó má gbátẹ̀lé lẹ́yìn mọ́ gbogbo yìí wọ́n ń ṣe yìí ṣé o dẹ̀ mọ̀ pé wọ́n kò ń ṣe olóṣèlú. Má jẹ́ káwọn olóṣèlú dá ẹ̀ ríboríbo. Tí bàbá jó lóṣèlú tó lóṣèlú dẹ̀ wàá pè mí tó wá jẹ́ pé nǹkan gidi ló fẹ́ fi lọ mí ńkọ́. Mi ò ṣe olóṣèlú wọ́n dẹ̀ fẹ́ gbé mi lọ bí gíga abẹ́ ìgbọ́n ni mo ní máa di DC láìpẹ́ DC abẹ́ ìrí nǹkan ní. Àìmọye àwọn tó ti wà nínú olóṣèlú tó ń fi irú eléyìí lọ ọwọ́ fi lọ mí tẹ́ ṣẹṣẹ wà ní. Ẹ wo má di deputy councillor ibi gíga láyé mi gbìndì gíngìdì bá ibi gíga láyé mi. Ẹ ṣe orí burúkú ẹ má dàmú dúró ẹ má dàmú dúró. Ìyá Ṣáàkì ẹ mọ̀ olórí burúkú ni gbogbo àwọn ará ọjà kò sí tí ò mọ̀ nínú wọn téèyàn bá dẹ̀dẹ̀ lọ bá báyìí mo fẹ́ lọ kì mọ́lẹ̀ dáadáa gbogbo àdúgbò pátápátá wọ́ọ̀dù tó wà ládùúgbò tèmi ló gbọ́dọ̀ jẹ́ fún ọ̀kan láwọn ó tàn mo bọ̀. Sáré. Pẹlẹbẹ o ṣáà ní BBC. Taimani ti jẹ. Torí a gbọ́dọ̀ máa dìbò yìí. Ẹ wo a máa tẹ sójú ẹ báyìí ní ọjọ́ yẹn. A máa tẹ gidi ni. Candidate la Sàámú yẹn gangan lèmi á dìbò. Ẹ wo ẹjọ́ kí ọlẹ́ ẹja máa lọ nígbà gbogbo argument. Ọlọ́wọ́ ò ní jẹ́. Ọlọ́wọ́ ò ní jẹ́. Kí ni mo gbọ́ tó sọ yẹn náà? O ò lè ṣe kí ni? Wo kò tí ẹ kàn mí ó ṣe nǹkan tí bọ̀dà Sàámú ní kò ṣe o ó ṣe nǹkan tó ní kò ṣe o mi ò fẹ́ rí gbèrègbèrè ẹsẹ̀ ní àdúgbò yìí mọ́ má gba bíbá ẹ kọjá mọ́ ṣọgbọ́n nǹkan tí mo sọ fún ẹ. Ṣé o ti gbọ́ tó sọ fún ẹ? Àìjẹ́ bẹ́ẹ̀ kó má yẹ kí hospital ni wà tí yẹ máa gbẹ̀yìn sí ọ̀yá alele. àgbà tó fẹ́ oríṣiríṣi pẹlẹbẹ ò wá gbà mí kẹ oníṣẹ́ ewo ń ta wọ́n tẹ́lẹ̀ bari yẹ bari yẹ ẹ gbọ́dọ̀ má rojú mi ṣé tí election ti dé tán ẹ ní láti rí ẹ tẹ wá wò wàhálà Abraham Sàámú lórí election ni ó pọ̀ ṣé ni wọ́n gbé parí ni ẹ má rò pé àwọn gangan náà contest èmi ò ní rẹ́ẹ̀rí. ó gbọ́dọ̀ pọ̀ ẹ mọ̀ pé tí bọ́dà Sàámú dẹ̀ ti support báyìí. ẹ wo gbogbo wa la support ẹni yẹn. ó ti dá ó ti dá. ẹ má tẹwọ́ ṣubú. ẹ wò inú wa lójú ẹ wá gbé. Sàámú tí kájíǹtì bá ti wọlé ẹ má gbàgbé wa o. ní ìní gbàgbé ẹ ṣe fàájì fún wa ọgọ. ọkàn láàwọ̀ ẹ má bọ̀. má lọ má pè tó bá di bí abi 5 kó tún wá gbé mi ṣùgbọ́n orí ẹ pé ọkọ tó kí yọ. ẹ̀rí wa ní ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ kí wa kí ló dé. ẹ má bínú láti fèrè mo ti jáde kúrò lé ní 4 AM òun láti ń lẹ̀ pósítà káàkiri pósítà kan láwọn mo ń lẹ̀ káàkiri gbogbo àdúgbò tó ti ẹ̀yìn sè mo ti lẹ̀ lóde Ṣómọ̀rìn from Ṣómọ̀rìn Adọ́bántoko from Ọbántoko Adọ́bádá from Ọbádá Adákọ́lé from Akọ́lé Adé Mango from Mango àwa wá sí ìtòsí ń bì lọ́lọ́ǹda bẹ́ẹ̀ ni tá a bá ti kúrò lọ́lọ́ǹda ń sìn tó ti ẹ̀yìn gbẹ̀rígbẹ̀ là ń lọ gbẹ̀rígbẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ẹ wò àwọn stíkà ó ní. ilé pọ̀ ẹkúṣẹ́. ṣé wàá ráwọn stíkà yìí wọ́n tó tẹ̀lé pé ǹgbà tí fún yín sìn wọn bí yàláyà yín dá ibi ká ẹ máa ha káàkiri àdúgbò ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan mọ́ lé ní àmọ́ mo fẹ́ gbàdúrà sí nínú ilé ẹ mọ̀ pé wòlíì ní mí mo fẹ́ gbàdúrà sí àmì. ọkọ láwọn ìgbẹ́jọ wọlé ó gbọ́dọ̀. kò sẹ́ni tó ní ẹ̀bà kékeré nù yín àtẹ̀fọ́ kékeré. màá wá dáná fún yín ẹ má wọ̀ ẹ má jẹ́ wọ́n bí bọ̀kọ̀tọ̀ kékeré sí i. Adẹ́kun ẹran. Olé yóò ní bí ọlọ́jọ́ pẹ̀lú. Bó ti bẹ́ẹ̀ dé pẹ̀lú ọmú ni wọ́n máa fà bí ìṣan. Ọmọ mi rúkúlẹ̀ rúkúlẹ̀. Ẹ ṣe gbọ̀ àtẹ̀kùn ẹran kékeré kó jẹ́ bíi 4. Ọlọ́ ẹ pẹ̀lẹ́. ẹ lọ gbàdúrà. Bọ́dà Sàámú.
mo rí mo yẹ kí sọ wọ́n lọ pọ́. ẹ jọ candidate yìí gbọ́dọ̀ win ni bọ́ọ̀bà win wàhálà bá dé. ṣé gbọ́dọ̀ máa wọlé. lágbára Ọlọ́run ṣẹ́rí candidate bọ́dà Sàámú òun ló máa wọlé honorable ọ̀kan láwọn ló máa wọlé èmi dẹ̀ ni mo introduce wọn síra wọn o abẹ́ẹ̀rí bó ṣe wá gbé sórí tèmi gan ò tọ́ sí wọn. ẹ̀rí tí bọ́dà Sàámú pọ̀. honorable ẹ rí pé mo ń lọ́bẹ̀ pa ó pọ̀ jù. ọwọ́ kan tí mo sọ gbogbo àwọn nǹkan yẹn báyìí ó jẹ́ ni. This one in fact no. mo ti sọ wípé tẹ́ bá ti ní mi lẹ́yìn ẹ̀yin ẹ ṣàfọkànbalẹ̀ ṣé rí gbogbo community wa yìí títí kan community kejì wọn bí ya wọn dá àwọn ibì kan tó wá wà tó jẹ́ pé bí ilẹ̀ ṣe ń ṣú lọ dẹ̀dẹ̀dẹ̀ yìí a máa kàn. mo tiẹ̀ ti rí signal oríṣiríṣi. nígbà tí o ṣe pé o ké tí sápò o ṣàgbọ̀ gbogbo nǹkan tá à ń sọ àní ọwọ́ kan báyìí tí mo jù fún bàbá yẹn. ọkọ jẹ ni. ìtàn ẹyọ kan ṣo báyìí ni mo pa fún bàbá ní bàbá rántí ó ní gbogbo àgbègbè pátápátá ó ní Sàámú ló ń kó fún. I'm a winner. He's a winner. ṣé ìwọ ọmọ nǹkan tí mo fẹ́ ká ṣe ṣé ìmọ̀ tí mo fẹ́ ká ṣe Jimmy kọ ẹyọ kan ṣo ni. ṣé ẹni ní community wa yìí wọ́n láìkì paparazzi wọ́n láìkì dẹmọ ẹ jẹ́ ká fi sọ̀rọ̀ pa wọ́n. ṣó ti ẹyin ẹ wo kínní mo ti ń wò látẹ̀kọ́ nígbà tá a ti ń bọ̀ ṣé ẹ rí bó ṣe wà yìí òun la máa fi sọ̀rọ̀ pa wọ́n o èèyàn kan máa wá wà nínú mọ́tò á wá yọrí sọ̀kan. but Uncle Sam ṣe rí tó wà ń bẹ̀ nísìnyí Uncle Sam ni pé kò sí pósítà kò sí billboard yẹ fún mi concern. ẹ má wòrí èmi ní pósítà èmi ní billboard fún yín gbogbo nǹkan tẹ̀ ń wá èmi gangan ni ara mi ló wà. ẹ kàn jẹ́ kéèyàn kan wọnú ibẹ̀ yẹn kó kàn dẹ̀ nọrí báyìí kó kàn máa juwọ́ lásán ti tán. bẹ́ẹ̀ ni èmi náà ni màá dúró ń bẹ̀ màá kàn máa juwọ́ sáwọn èèyàn. irọ́ wọn mọ̀ yín wọn mọ̀ yín ládùúgbò mi èmi gangan náà mọ̀ èmi ni máa wọnú ibẹ̀ yẹn tí màá bẹ̀rẹ̀ sí ní juwọ́ sáwọn èèyàn tó bá béèrè yín pé ẹ̀yin dàbálẹ̀ wà nù horo wà nù lẹ́ni. a fi sọ̀rọ̀ pa wọ́n pọ̀ jù a fi sọ̀rọ̀ pa wọ́n pọ̀ jù. wẹ́bí lọ sí gidi ẹ̀ kó sí gidi fèrèsé ẹ̀ jẹ́ kí n nọrí sókè. síbẹ̀ jẹ́ lọ gbà wájú jẹ́gẹ́ mi gbájú màá lè wà níbí òkè yẹn ó yá sí orí ẹ pé ó yá sígìrì ẹ ó yá tẹ̀ ó yá tẹ̀ orí ẹ pé ó ti sí ẹyọ orí ó yá rọra máa lọ bẹ́ẹ̀ ẹ rọra máa díẹ̀ díẹ̀ máa lọ díẹ̀ oore o àwa ni o fífífí báwo ẹ ṣe o lọ́wọ́ tó di nation ọmọ yín ni ó wà ní horo ọ̀kan láwọn ní ó wà ní horo PCP. ṣó o ti máa ṣe ṣìnà ọmọ yìí kí ló ń wá kiri láàrin òru yìí. bọ̀dà Sàámú tí mo dẹ̀ ń ṣe o ṣe mo rí àwọn mẹ́ta kan wọ́n kó igi ńlá o àti àdá dání gateman wa ló ń bá sọ̀rọ̀ ìta báyìí mo dẹ̀ wá tí mo rí sí kọ́ bọ̀dà Sàámú tẹ bá rí orúkọ yín báyìí ló ń dà tótótó bí mo lè ṣe àwọn guys yẹn wọn bá rí wá tọ́ọ̀lì ó dà pé fẹ́ ṣe yín léṣe gidigidi gan ni. ṣe ta ni léṣe àbírú ọ̀rọ̀ wo ló sọ yìí kí ni gbogbo wàràwàrà tó sọ yìí. bọ́dà Sàámú ẹ̀wọ̀n kí ló tún ṣẹlẹ̀ báyìí tó tún fi ní tó ní àdá àti tó ní kóńdó ẹgbẹ́ ẹ̀wọ̀n bọ́dà Sàámú kí ló ṣẹlẹ̀ ariwo yín la gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀kùn yẹn gbàdàgbàdà òun la ṣe sáré jáde. àbọ̀gbọ́n tó sọ ó náà fi àdá àti igi ó náà fi wẹ̀ káàkiri. èmi. àbí ta ló sọ sí. Yọ̀ṣíbí kọ́ ni mo dárúkọ bọ́dà Sàámú orúkọ yín ló ń dá kiri orúkọ yín ló ń dá. o tún repeat ẹ. ẹ̀yin ló ń wà ẹ̀wọ̀n béèrè yín lọ́wọ́ mi mo ní láti fún wọn ní another description ni mo sọ pé mi mọ ibi tẹ́ ń gbé ẹ̀dẹ̀ mo bẹ́ẹ̀ ṣe popular tó ládùúgbò yẹn wo tó bá fi lè béèrè lọ́wọ́ ẹlòmíì wọ́n máa dárúkọ lẹ́yìn fún wọn wọ́n máa júwèé bíbáyìí fún wọn torí ẹ̀mọ́ yín ní pé kí n wá sọ fún yín. o rí pósítà lọ́wọ́ wọn. pósítà. o rí pósítà wọn di pósítà nìkan kan mú. orúkọ yín ló ń dá. adé FT mẹ. bùrọ̀ Sàámú ṣé nǹkan tó yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ mi sí. àwọn FT dey ha adé FT mẹ. màdàrán ẹwọ ọmọ bíi dèrí báírò yìí ó lè fẹ́ má dàmí láàbù torí Ọlọ́run ètèyọ sọ ń dàmí láàmù ni àbí báwo ni ẹ. bọ́dà Sàámú kí ló tún ṣẹlẹ̀ báyìí tó tún ti di tó ní à ń kó àdá à ń yọ kóńdó bọ́dà Sàámú kí lẹ tún ṣe báyìí. ó dáa sọ́ọ́ni bó ṣe ń wí kábàkàbà yìí òun náà lọ̀rọ̀ ẹ̀ ò ṣe yé mi kò sí bó ṣe lè wù kó rí kò sí bó ṣe lè wù kó rí tó bá jẹ́ pé lóòótọ́ òun lọmọ tọ́rọ́ tọ̀ yìí òun ló sọ
ó ní láti jẹ́ pé lórí ọ̀rọ̀ òṣèlú ni kò lè sí kan tó máa ju ọ̀kan láwọn èèyàn ló máa wọlé. Bọ́dà Sàámú Àníkẹ́ fẹjọ́ lẹ̀ wọ́n ní kójú má rí gbogbo ara lógún ẹ̀. Àníkẹ́ sá lọ ẹ sọ pé kíní kan ni. kí ló ń wí kí ló ń wí kí ló ṣe wọ́n lù wọ́pọ̀ wọ́n rán wọn ọmọ kí ló ṣẹlẹ̀ ṣé kí máa fọ́ nínú ilé mi ṣé kí máa fọ́ nínú ilé mi lọ. ó yẹ kẹ́ yà fọ́ kí ni. Bọ́dà Sàámú bóyá fẹ́ wábì kan sá lọ o. mo mọ̀ pé lórí ọ̀rọ̀ òṣèlú lọ́sẹ̀ lé mi káàkiri yo kò lè sí tẹ́fẹ́ bí kun ọkọ̀ máa wọlé ọkọ̀ máa wọlé ọkọ̀ máa wọlé ẹ̀. Jálẹ̀ báyìí. Ilẹ̀ àbúlé ẹ̀ gbọ́ mi. Wọ́n ní Sàámú kọ́. Ṣé tí ìjìnlẹ̀ sọ́ọ́ wọ́n ní Sàámú yà ẹ̀ bá mi. Tí wọ́n bá sọ ọ̀kẹ́ ṣáwọn ṣákàṣákà. Bẹ́ẹ̀ ló fi wọ́n lẹ̀ ẹ mọ̀ pé ààbò ojú àbí mo mọ̀ pé gbogbo yín lẹ dá mi mọ̀. Ẹ bá lọ ṣẹ́ ní ẹ̀ lásán ẹ wò máa sọ ṣákìrì iwájú ẹnu máa ṣe kí ni máa sọ yín dewúrẹ́ máa bẹ́ pákí fún yín ni. Àní Sàámú kọ́. Àtẹ àwọn abíbà wa rojọ́. Àdẹ̀bẹ̀rẹ̀ wa Sàámúdà. Sàámú kọ́. Ibo ni yàrá ẹ̀ wà? Ibo ni yàrá ẹ̀ wà? Wo tó bá lọ wọlé lásán tó lọ rí Sàámú nílé bẹ́ẹ̀. Ẹ wá ṣe ìbílẹ̀ ṣe é bíbá yìí. Ṣé ìbílẹ̀ ṣe é bíbá yìí? Sàámú sínú lẹ́mà. Ṣé ẹgbọ́n kan tó sọ wọ́n ní Sàámú sínú ilé tí bá wọnú ilé yẹn gbogbo yàrá tó wà bẹ́ẹ̀ tí bá tì papọ̀ ó lè ti sá pamọ́ sínú yàrá bẹ́ẹ̀. Lọ́wọ́. Dájọ́ ìbéèrè náà ṣe é bíbá yìí. ṣé torí ọ̀rọ̀ òṣèlú ránṣẹ́ lé mi káàkiri báyìí kò sí nǹkan tẹ́ fẹ́ fi kún kò sí nǹkan tẹ́ fẹ́ fi kún láyé yìí ọ̀kan làwọn ló máa wọlé bẹ́ẹ̀ máa pa mí lè máa gbá mi ọ̀kan làwọn ló máa wọlé èyí tẹ̀ ṣe èrè èmi tí mo fẹ́ jẹ́ DC ibi tó bá lè là bọ́bọ́ ọkùnrin máa jẹ́ DC ẹni bá wà ló máa gbà DC lọ́nà máa mú ni ọlọ́run mú yìí. Eré làwọn ṣe bíbá yìí àbí wọ́n máa dá yín wẹ́lẹ́wẹ́lẹ́ ni. Bíbélì sọ wípé tí èyí bá nígbàgbọ́ bí ìwúrò mustadi ẹ ó pàṣẹ fún òkè kó ṣídìí yóò sì ṣídìí. Arábìnrin ipò kánsẹ́lẹ̀ kọ́ lẹ́lẹ́fẹ́. Bẹ́ẹ̀ni sà. Ṣùgbọ́n ìgbọ́n kánsẹ́lọ̀ yóò tún kéré ní tọ́lọ́run lè ṣe. Hallelujah. Ẹ ó ṣe kánsẹ́lọ̀ ẹ ó tún di gómìnà. Àmín Jésù. Ọjà o ẹ wo pásítọ̀ ẹ ra jàre mo ti wò yín lé mi ò bá yín lé òun náà sọ pé orí òkè lẹwà ni mo ṣe sáré bọ̀ mo ní ìdíyín báyìí ìrànlọ́wọ́ yín fún èèyàn kan yẹn jọ. Sàámú ìṣẹ́jú méjì ẹ ṣáà rí i pé mo wà pẹ̀lú ẹnìkan. èmi ò rí èèyàn kankan yín nìkan ni mò ń wò bí. Bọ̀dá Sàámú kí ló tẹ̀ ń ṣe báyìí náà. nù ẹ bá lè dọ́gba mi ò rí rárá. ẹ̀ẹ́dẹ̀ ń tẹ̀lé mi kiri láì ṣogun. tó bá jẹ́ pé ogun ni mí nínú láìfù yín fáírọ́ọ̀sì gangan ni o I am a virus in your life tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ kò sí wàhálà àjọ ń tayọ ni o ẹ ta ti yín lọ́tọ̀ kémi náà ta tèmi lọ́tọ̀ ẹjọ́ ẹ wo pásítọ̀ nítorí candidate mi kan ni mo ṣe wà ń bí ó ń lọ fún kánsẹ́lọ̀ ni ọ̀kan láwọn lórúkọ ẹ̀ ìtorí ẹ̀ ni mo ṣe wà ń bí ẹjọ́ ẹ bá mi fàdúrà ẹ fọ̀rọ̀ ẹ̀ ṣàdúrà gbogbo anybody tó bá wà wájú yín ẹ pa wọ́n tì ó nìkan ṣo ni o. ẹ̀mí mímọ́ ọkọ mi máa ṣe ṣé ẹ mọ́ra ni. Alàgbà ẹ gbà mí o ṣe rí ẹni tèmi àti ẹ̀ ń contest gọ̀gọ̀gọ̀gọ̀ ó ní Bọ̀dá Sàámú campaign fún. Ẹ̀mí mímọ́ Bọ̀dá Sàámú ẹ fún mi ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká ṣe bí ẹ̀mí mímọ́ ṣe darí ẹ jẹ́ ká kọ́kọ́ yanjú ti. ẹ wo sà wọ́n ní ìsọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ wọ́n ní ẹ̀ṣẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹ wo ẹ jẹ́ ká gbé ẹ̀mí mímọ́ lẹ̀ síbẹ̀ ó máa jọba títí láéláé ẹ̀yin gangan lèmi fẹ́ bá sọ̀rọ̀ ẹ máa fi òun lẹ̀ ẹ máa wá dá èmi lóhùn tá ẹ bá fi òun lẹ̀ kẹ́ wá dá mi lóhùn sẹ́wọ̀n kí mo mọ bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ yìí ẹ dẹ̀ ti sanwó gbọ́n. Jésù mi dà. bàbá tó dẹ̀ nílẹ̀ yìí wọ́n ti pa yín àwọn ọmọ wọn dẹ̀ mọ̀ pé ìjẹ́ bàbá wọn lówó 200,000 lẹ́ra lẹ̀ ń gbà yẹn ilé àdúgbò ti di 2.5. Jésù mi dà. ṣé kí ló pa àwọn ọmọ wa. Bọ̀dá Sàámú. àwọn gbé owó ilẹ̀ lọ́wọ́ yìí. irú tòun lè pa yìí lójú àlejò. ó dà kò sí wàhálà ẹjọ́ tó rọlọ ẹfẹ tó bá wà bílẹ̀ ẹ wá lọ dá mi lóhùn kándídéètì mi gangan ọ̀kan láwọn ó ní mo ti torí ẹ̀ wá síbí. Bọ̀dá Sàámú ẹ̀ẹ́dẹ̀ má ṣe báyìí. Jésù mi dà. ogun ni mínú ayé yẹn fi mí lẹ̀. Bọ̀dá Sàámú ẹ jẹ́ ká gbàdúrà. orúkọ Jésù. Àmín. ní orúkọ Jésù. Àmín. Ìwọ ni Ọlọ́run tó mọ gbogbo nínú ohun gbogbo. Kábíyèsí bàbá. Ó ní bí ọkàn rẹ. Ọkàn láwọn lẹ́ni bí ọkàn rẹ Ọlọ́run. Ẹ̀mí mímọ́ ní bí ọkàn rẹ ó yá yàn sípò yìí. Ọkàn láwọn lẹ́ni bí ọkàn rẹ Ọlọ́run yàn sípò. Ẹ̀mí mímọ́ ẹni tó fẹ́. Powering. Ẹni tó yàn. Ọkàn láwọn ló yàn. Ẹni tó fẹ́ ṣe lọ́dọ̀. Ọkàn láwọn ló ó yá yàn sí ipò yìí. Ọkàn láwọn lẹ́ni tó yàn sípò Ọlọ́run. Ẹ̀mí mímọ́ yàn sí
ipò yìí. Ọlọ́run yàn sí ipò yìí ọ̀kan láwọn. ọ̀rẹ́ yìí ẹni tó fẹ́. mi mọ rísì tẹ fi ń sá fáwọn èèyàn o kì í ṣe nǹkan burúkú ni mo gbé wá fún yín omi àdúrà ni. ẹ mo mọ̀ èmi náà mo ní àwọn nǹkan tí mò ń lò but oníkálukú gbọ́dọ̀ máa pa nǹkan tó ń lò mọ́ oníkálukú gbọ́dọ̀ máa pa nǹkan tó ń lò mọ́ ayé le. ṣé kí n máa gbómi àdúrà lọ. no. ẹ fòmí àdúrà. lọ́wọ́ rẹ̀ mo fẹ́. ṣé wàá róbí àdúrà yìí tó ti yé yín sìn lágbára Ọlọ́run wa la máa wọlé o. ṣé máa mú ni. ẹ máa fi wẹ̀ ni kò lè síbẹ̀ ṣe máa fi wẹ̀ tí ò ní kàn yín lẹ́nu ẹ máa fi wẹ̀ ní òru lọ́dẹ̀ ní kẹ́ fi wẹ̀ ẹ jẹ́ kó jẹ́ bíi 12 bàjẹ́ jẹ́ 1 òun lẹ fi wẹ̀ ẹ má jẹ́ kó bọ́ sí ọwọ́ bíi midnight ẹ má jẹ́ kó jẹ́ bíi ìfẹ́ rẹ o. ó ti yé mi 12 for 1. bẹ́ẹ̀ ni. ọkùnrin Sàámú. ẹ gbádùn mi. bẹ́ẹ̀ ni ẹ wò mí ti fowó tó ti yẹn DC gangan ni mo fẹ́. ẹ mú tẹ fẹ́ ẹ má wọrí. kí n tó gbàgbé omi tẹ́ ẹ bá fẹ́ fi wẹ̀ ẹ má gbọ́mọ́ sùn o odindi ọjọ́ mẹ́ta wọ́n ní kẹ́ ẹ má gbọ́mọ́ sùn tẹ́ ẹ bá fẹ́ fomi ìwẹ̀ o tẹ́ ẹ bá ti fi wẹ̀ tán báyìí ẹ má gbọ́mọ́ sùn. 3 days. ẹ má gbọ́mọ́ sùn. okay. ọjọ́ mẹ́ta péré mi ní 30 years o. 3 days. bẹ́ẹ̀ ni ẹ lè gbé dọ́dọ̀ àwọn èèyàn báyìí. yes wọn lè mọ bó ṣe jẹ. wọn lè mọ bó ṣe jẹ. ẹ bó tẹ ọkùnrin Sàámú ẹ ṣáà ń sọ pé ẹ fẹ́ owó. tẹ́ bá fún mi lówó mo lè ṣe pé fún yá yín ẹnìkan ti fún mi lórúkọ yá yín fún mọ́mì mi bá ṣe pé fún wọn. let's go. mi ìfẹ́ owó DC ni mo fẹ́. wọ́n ń fi mọ́mì mi báyọ̀ ṣeré. mo lè ṣe pé fún yá yín ẹ má fún mi lówó. no ẹ má wọrí DC ni. pẹ̀lẹ́ ọ̀dọ̀ báwo ni ṣé o wà pa ẹ pẹ̀lẹ́. ẹni tí gbogbo ayé ń sọ ó ti dẹ́ni tí gbogbo ayé ń sọ ó ti dẹ́ni ó ti dẹ́ni ó ti dẹ́ni tí gbogbo ayé ń sọ ṣé 2 stanza ló ní ni. ó ti dẹ́ni tí gbogbo ayé ń sọ ó ti dẹ́ni ó ti dẹ́ni ó ti dẹ́ni tí gbogbo ayé ń sọ. ṣé baálé lẹ jẹ ni àbí pa olóṣèlú àbí wo ní tilẹ̀kẹ̀ lọ́rùn báyìí. ọmọ pé gbogbo nǹkan èèyàn gbọ́dọ̀ yàtọ̀ DC ni mo jẹ́ deputy councillor láàrin ọ̀hún ní rọ́mọ̀ọ́ba kọ́ má rí dànsákì lọ́rọ̀ ẹ̀ òun ni mo ṣe ní pékèmí ló tèmi gbólé yàtọ̀ wọ́n máa tó sún ẹ̀wà yìí on the 2020 wọ́n máa sún ẹ̀wà yìí. Ewo rẹ Sàámú I was so happy nígbà tí mo gbọ́ pé candidate ni ló win. Mo ní Ọlọ́run ti ṣe òun ńlá fún wa nínú ilé. Mo ṣe wá lẹ́yìn rẹ̀ o tí mo ní kí wọ́n bá àwọn ará lẹ́yìn yọ̀. Lẹ́yìn náà lè wá wọlé wẹ́rẹ́ in fact I wasn't even expecting you. Ẹ wo ó ti wá fojú hàn gbangba pé ìròyìn ló máa ń débi gíga tẹ máa rántí àwọn tẹjọ bẹ̀rẹ̀. Àwa la win. Mo lọ orí òkè mo sọ pé mo lọ orí òkè mo lọ gbàdúrà àwọn kan wá sílé mi ò fẹ́ gbà mí àwọn kan ṣàṣì mi kò ràn mí kò sí tí mi ò dẹ̀ mú lórí ẹ̀. Bọ́dà Sàámú èmi gangan nínú mi dùn jù. Mo mọ̀ pé inú ẹ̀ máa dùn. Nígbà tí mo tiẹ̀ gbọ́ pé ọ̀nàrẹ́bù ọ̀kan làwọn ló wọlé àti gbà yẹn nínú mi ti ń dùn láti bí ọ̀sẹ̀ kan sí nígbà tá àti ẹ̀sùn wá rí yín lé ẹ wò bẹ́ẹ̀ ṣe dé Bọ́dà Sàámú anything tẹ́ bá fẹ́ jẹ ẹ sọ fún mi màá provide ẹ̀ fún yín mo fẹ́ dáná fún yín mo dẹ̀ máa sóúnjẹ fún yín láti ní. Mo ṣe jàre mo ṣe wizard and wizard kẹ bá mi gẹ̀ẹ́dẹ̀ wizard and wizard kẹ bá mi gẹ̀ẹ́dẹ̀ àtẹ̀bùrẹ̀pọ̀. Sista ẹ nígbà tí ìṣèyọnu ẹ má dààmú ara yín ṣé tí bó ṣe wà yẹn ẹ ti pé wọ́n ti wà níbi tí owó wà. Ẹ wo bọ́dá mi ṣòtò ìpẹ́ tí wá business thing ẹ lẹ́ ṣe wá gbé kọ́ mi mo pè yín pé ìyẹn ẹ̀ gbé ẹ lọ́wọ́ kí mo nífẹ̀ẹ́ yín ní 247. Àbúrò mi à ń ṣe 100 dìgírì ni ìdúró ni mi jẹ́ gbé kọ́ọ̀lù ẹ̀ mo yẹ ìyẹn dúró kù. Mo wà emotional ni mo emotional ọjà àmúgọ. Congratulations. I am not the DC. DC. Discussion continue. Destroyer continue ni. And the deputy councillor. I am not the deputy councillor of our community. Deputy councillor. Yes, deputy councillor of. Well, Bọ́dà Sàámú. I need motion bonds. Ni mo rí ọ̀rẹ́ yín Mr. Okon. Sorry, now the councillor Mr. Okon làwọn. Níbo. Lọ́nà báyìí àwọn convoy wọn wọ́n mú pẹ̀lú escort ni appreciating people. Níbo náà bọ̀. Kọ́nà báyìí Kò járọ̀. Ẹ wá Bọ́dà Sàámú. Wọ́n ti lọ. Kí ló ti lọ? Láti gbà. Ẹyẹ ẹyẹ mo járọ̀.
ń ṣe world round kiri ni. Ó ti tójọ́ méje báyìí tí mo ti rí. Mo ti pè nọ́mbà kò gbé kọ́ọ̀lù mi mọ́. Mo dẹ́rọ ayé mi fẹ́ jẹ. Reception hotel ni mo sùn láti jẹ́jẹ́. Mo jáyọ̀. Mo yẹ́wọ́ tí mo fi mú gẹ̀rí ẹ̀tẹ̀ pa ni. Nínú hòtẹ́ẹ̀lì oúnjẹ hòtẹ́ẹ̀lì yẹn sì wọ́n jù. Mo ní 35,000. Ẹ̀sìn jẹ́jẹ́ mo ti yọjú mi. Ó ti pè é mi jọ. Is it ringing? I saw him with phone. Èmi ni mo lọ ra ìlẹ̀kẹ̀ fúnra mi kí ilẹ̀ bọ́lá mi láti rí. Wọ́n ti fẹ́nu mi ṣe díìsì. Ẹ̀wọ̀n kú bá ju ẹ̀gún lẹ́dẹ̀. Ibo ló ti rí. Jẹ́ kí dírẹ́sì bẹ̀rẹ̀. Jẹ́ dírẹ́sì bẹ̀rẹ̀ lọ́nà òbí wa. Àjàbí kí ni gbogbo wàhálà iná? Ìjọ́ wo lọ́lọ́ máa yọ bọ̀dá ìkúrò nínú wàhálà yìí? Kò yé mi. Ẹjọ́ sọ kí tẹ̀ ni wọ́n pè ní deputy councillor gan-an. Is anything like that? Ṣé bí mi náà mọ̀ pé kò exist? But at least a dúpẹ́ ìpè candidate wọn honourable ọ̀kan láwọn òun ló padà wọlé. Ṣé bí nǹkan tá à ń yọ̀ sí ni ewu tí wọ́n á ló fẹ́ kún báyìí? Kò jọ bí ẹ̀kọ́ kò jọ bí òṣè. Mo fi wà mí kọ́ lọ́n yọ mí náà. Sàámú. Rafiu kí ló ń ṣe ń gbé? Sàámú ìwọ ni wọ́n sọ pé ó ń béèrè ọ̀gá. Èyí ṣe pé mi ni mò ń béèrè ọ̀gá. Èmi ni mo bá ṣe jọ dé àjọ rìn débi tó fi dé ibi tó fi dé position tí wọ́n dé ni èmi mo gba gbogbo community wa fún wọn. Ìwọ ni wọ́n sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni èmi ni. Ìwọ lọmọ tó ń sọ. Èmi lọmọ tó ń sọ. Ìwọ ni wọ́n sọ wípé onítọ̀gá bá fowó lò ẹ́ ó máa ṣépè fún màmá wọn. Wọ́n ti ṣàlàyé fún ẹ débẹ̀. Wọ́n ti sọ fún ẹ dé lẹ́wù ẹ̀. Ohun tí mo sọ fún wọn gbà yẹn pé tó bá fowó lọ̀ mí mo rò pé bí wọ́n máa fẹ́ fowó lọ̀ mí kọ́ fi ra plan mi gangan lọ́wọ́ mi torí DC gangan ni mo fẹ́ mi ò fowó. Tí mi ò bá ṣì wọ́n gbọ́ wọ́n ní 2.5 million ni wọ́n fi lọ ẹ̀. 2.5 million naira fi lọ mí màá ní mi ìfẹ́ 2.5 million pé DC ni mo. Ohun tí mo rò ní pé tí mo bá di DC ìyẹn ló dáa jù. Kò yẹn sìn gbogbo wọn fẹ́ fún mi yẹn sìn yìí kọ́ máa pay me off kémi náà lè wà nínú system gangan nǹkan tó ń ṣe mí nìyẹn mo mọ̀ pé máa láwọn ọmọọṣẹ́ tèmi tí bá lọ́fíìsì tèmi gangan ìwọ náà lè rán létí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń tó báyìí lórí bíi kí èsẹ̀ ní mo mọ̀ pé tí n bá débẹ̀ ogẹ́dẹ̀ tí bá wà lọ́fíìsì ẹ̀ mo fẹ́ tóbi kí n build up tí n bá débẹ̀ ni máa bẹ̀rẹ̀ sí ní lọ gym. O fẹ́ jẹ DC. Bẹ́ẹ̀ni. Jọ nínú politics Nàìjíríà nínú ìtàn tó ti gbọ́ àtìgbà tó ti dáyé èyí tó ṣẹlẹ̀ lójú ẹ̀ dárúkọ èèyàn méjì fún mi tó ti jẹ DC rí. Tọ́n ti jẹ DC rí ní Nàìjíríà àwọn méjì tọ́n ti jẹ deputy councillor rí Nàìjíríà MC Olúọmọ àti Yínká Ayéfẹ́lẹ́. Nínú òṣèlú Nàìjíríà. MC Olúọmọ àti Yínká Ayéfẹ́lẹ́ wọ́n ti di DC rí Nàìjíríà. Sàámú ta ló ṣe. Èmi mẹ́rin tí mo ń ṣe náà ni mo ṣe débi gbogbo ẹ̀kọ́ lójúrú báyìí náà ni mi mẹ́rin tí mo ń ṣe. O ní problem o. Bí ti báwo. Ọ̀gá ẹ sà. Láti ìgbà tá a ti wọlé election yìí commitment lọ́tún ló sì ní meeting upon meeting so kò táyè fún mi rárá so má bínú. Yes, how are you now? Mi ìwà òkè ẹ ti jà dé òun wá àdéhùn wọn ni wípé náà máa ń sọ máa di DC tẹ bá ti wọlé ẹwọ wọn lé mi gan o mo lè dààmú gan ẹran tí wọn wá ká mi mọ́lé tí mo sọ fún yín táwọn kan wá ká mi mọ́lé tó lọ́n yọ mí kúrò mbẹ ẹran tí pé mo lọ orí òkè ẹni ìròyìn pé mo lọ káàkiri ti èyí 200,000 lẹ́lẹ̀ fún mi lágbà ẹ̀ náà tí mo fi ń ṣe runnings. Excuse me tó wá sọ̀rọ̀ 200,000 ó máa paint wa bad lójú society. Sàámú jẹ́ kí n tọrọ fún ẹ sórí mi ò mọ ohun tí mo fẹ́ ṣe fún ẹ láti ìgbà tá a ti wọlé ẹ ó wù mí láti assist gan torí pé o ṣiṣẹ́ ribiribi fún mi o try honestly ọlọ́run dẹ̀ mọ̀ kó try but nígbà tí mo bá ẹ sọ̀rọ̀ títí tó gbọ́ definition DC tó ló fẹ́ yẹn ìyẹn ni mo ṣe ń wá látijọ́ yìí mo rẹ̀ tún ti gbé lébi kan wọ́n fẹ́ ṣe àtúnṣe sí constitution ilé wa ó yàtọ̀ bá parí constitution yẹn àáríbi tó máa gbé kinní yẹn sí ìgbà yẹn ni mo lè mọ ohun tí màá ṣe fún ẹ. ìgbà yẹn lè jẹjẹ máa mọ nǹkan tó jẹ́ DC ṣé kì í ṣe English ni. ẹ máa gbọ́ ṣé mo pé gbà yẹn tẹ̀ ń bá mi sọ mo try láti fẹ́ explain fún yín pé
What is the definition of DC? Ẹ sọ fún mi. Is the deputy councillor. Ó má gbàgbé pé nígbà campaign tí mo wá bá ẹ, òun ṣàlàyé DC fún mi. Mo dẹ̀ fẹ́ gbìyànjú láti sọ fún ẹ pé kò sí nǹkan tó ń jẹ́ DC. Ìgbà yẹn ni mò ń sọ̀rọ̀ nípa Gazette pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níbẹ̀ o. Títí di bá ṣe ń sọ yìí, kò sí nǹkan tó jọ DC nínú ọ̀rọ̀ election. Sọ́ọ̀lì ẹgbẹ́ sọ pé Gazette ẹgbẹ́ kò sí DC nínú kíní Nàìjíríà. Kò sí bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ fún mi láyè and I needed you. Ẹ̀dẹ̀ sọ fún mi pé gbogbo 2000 èèyàn tẹ́ ní at that present moment ẹ kó kúrò lẹ́yìn mi tí bá ti ń sọ̀rọ̀ jù. That was why I kept mute. So nísìn. Why do you kept mute? Why do you kept mute? Tó bá yé mi jẹ. If you were in my shoe, kí ló máa ṣe? Now kí lè wá ṣe báyìí? Kí lè ṣe? Ẹ̀yin ni mò ń ṣe, ẹ̀yin ni kẹ́ máa ṣe mí. Ẹ̀yin lè ń ṣe ra yín. Bí báwo. Mo tún wá gbìyànjú pé okay, this man tó ti ṣiṣẹ́ fún mi, this man really worked for me. Mo máa tún fà ẹ́ ní owó. O tún sọ pé wàá ṣépè fún ìyá ńlá ìyá mi, mọ́mì tèmi tó bí mi ló máa ṣépè fún. Wọ́n á wò pé mi ò fi ìyá mi ṣeré lọ́dọ̀ anybody. That is why tí mi fi sọ nǹkan kan láti ìgbà tá a ti wọlé. Mo ń gbọ́nà tí mo lè fi help ẹ o, but tí n bá lọ pé kán fún ẹ lówó ń sìn, wàá lọ ṣépè fún mọ́mì mi, wàá máa bú màmá mi ìdẹ̀ lè gbárù ẹ̀. So ìdí nìyẹn tí mo fi rọra ń wò. Mo rò pé bẹ́bí gọ̀ mí táìmì ẹni ó lẹ̀ ẹ́ máa gbọ́. Tó bá yẹ pé kò sí kan tó jẹ́ deputy councillor nínú constitution ẹjọ́ ẹ̀jẹ̀ kan fún mi ní leader of the house. Leader of what? Leader of the house. Rafiu kí ló ṣe wet? Ṣé kò sí leader of the house ní kán kún fún mi nìyẹn? Sàámú. Ìgbà tẹ ìwọ nǹkan ẹ̀ ń gbé mi bọ̀dà ẹ̀ tí ẹ̀ pé mi bọ̀dà gbà ọ̀gbun lè gbé mi. Ẹbí ẹ̀ tí wàá rí nǹkan yẹn tẹ́ tí wàá yọ ẹ́. Emmanuel boy. Ó wà lórí medication. Ó ń lo àwọn oògùn kan. Mo ní tí mò ń lò. Àwọn oògùn yẹn ti tán. Tipẹ́. No wonder. Oògùn mi ti tán. You will need to go back. Mo fẹ́ gbogbo tí bàbí rògùn náà ní oògùn mi wọ́n. Abroad náà ti rà á fún mi gbàtọ́ ní ẹjí tán. Mi lè lọ iye pọ̀tù ní máa ń gbàgbọ́ èèyàn lẹ́ẹ̀mí. I will assist you in that respect. But mi ò ní fún ẹ lówó because mi ò fẹ́ ní tó máa ṣe pé fún mọ́ mi. Màá mọ bí màá ṣe rán àwọn èèyàn tó máa wá ṣe nǹkan tó máa ṣe fún ẹ. Ṣé ti yẹ? Tó bá tiẹ̀ kọ́kọ́ lògùn yẹn náà bóyá you'll be okay. Ṣé ìwọ jẹ́ councillor ni tó fẹ́ the leader of the house? Ẹjọ́ mi ìyé pè fún yàrá mọ́ ìyé pè fún yàrá mọ́ ẹ tún ṣe kínní kan fún mi ẹ mọ̀ tẹ́lẹ̀ ṣe fún mi. Àwọn ilé àdúgbò àwọn ilé ládùúgbò sádùúgbò ẹ jẹ́ kí n máa ṣe yẹn ní street by street ẹ mọ̀ pé ní street kan lóòótọ́ mo lè rí 200,000 mo lè rí another street. Nice one, you are just talking. But yìí tó ṣẹ̀ṣẹ̀ wá sọ sí yẹn your reasoning now ẹnìkan ti wà ń diṣẹ́ yẹn tó ti ń ṣe. Ẹnìkan tó ti ń kọ́lẹ̀ ẹnìkan tó ti ń kọ́lẹ̀. Okay. Ẹjọ́. Samu, you know what? I will see you again. Rafiu, gba àwọn nǹkan tó yẹ kó gbà lọ́wọ́ ẹ̀. Ṣé o ti yẹ? Kó attend sí. Ẹjọ́ náà. What's on this? Kí ló ṣẹlẹ̀? Kí ló jẹ́ ilé? What do you mean by this? Ẹ̀mẹ́dùn náà. No. Ẹ̀yìn ni. Sàámú. Mo náà Rafiu. Sàámú. Tiẹ̀ ti báyìí. Kí ló dé? Èmi ni máa attend sí ẹ. Èmi lọ̀gá àṣà ìpè kí n attend sí ẹ. Èmi tí kò wá dé tí tèmi fún wa bá mi. Ṣé bí mo kàn máa o máa gbọ́ bó ṣe máa fún mi ní 10 million naira ni. Anyway, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò le. Jọ fún mi ní account details ẹ. So màá lè rí ọ̀gá àmọ́ bí a ṣe máa settle. Èmi ò ń lọ báńkì o. Mi ò ń lọ báńkì. Sàámú jọ má bínú. Kí ló dé tó wá sáyé tó kù sọ́hùn? Nítorí pé bóyá mo gùn jù ni. Mo gùn jù ni ọmọ kẹ́tí ọba ti gùn jù èèyàn tó. Okay. Anyway, mi ò ní time púpọ̀. Mo ní àwọn ìlú mi tí fẹ́ attend sí. Ṣé o ti yẹ? Ẹ̀dọ̀ dájú Rafiu. Rafiu. Sàámú èmi. Bàbá yé mi jẹ́. Rafiu àbí dáàdi Rafiu? Dáàdi ni mi, olùgbé mo ti gbójú ẹ lọ. Dáàdi ni wọ́n ọmọ mi lòdì mi. Ok, jẹ́ ká ṣe báyìí. Wàá gbìyànjú wà lọ sí báńkì. Ṣé o ti yẹ? Tó bá dé báńkì, wọ́n á open account fún ẹ. Tó bá ti open account tán, wàá wá send the details yẹn sí mi. Èmi àwa bá ọ̀gá sọ̀rọ̀, so wàá lè yanjú ọ̀rọ̀ yẹn. So ẹ jẹ́ kó send ẹ̀ sí kẹ́yìn bá mi gbà lọ́wọ́ yín. Mo yẹ lómi fífẹ́ àtẹ̀sí. Dáàdi dà pọ̀. Yes,
bá mi nínú ilé ó lè lò fẹ́ jẹ́ kánsílọ̀ ó lò fẹ́ fún mi ní nǹkan gidi ó ní plan fún mi olórí burúkú lọ́pàá. Ìdí yóò yàtọ̀ kiri. Sàmú ṣe ń kò wí ẹ́. Olórí burúkú iná fẹ́ bá yé mi jẹ́. Wèrè ló dọ̀nà mi rú. Ẹṣin ló dọ̀nà mi rú. Ọlọ́run dọ̀nà ẹrú ni. Wà á ríran wò. Sàmú, ẹsẹ̀ ní dọ̀nà rẹ rú o. Ìwọ ló fẹ́ dọ̀nà ara rẹ rú o. Lọ́rọ̀ wo ni mo fi dọ̀nà ara mi rú? Àbáyé yìí fẹ́ bàjẹ́. Fún mi lájà. Ṣé n kò wí ẹ́? Èmi ò kò ṣolóṣèlú. Ìbúrọ̀dá ni ẹ̀yin gan-an. Ẹ̀rí téèyàn ò wú báyìí tó ní ń bi ẹ tó sọ̀kọ́ tó máa bínú sí. Kó bá máa bínú kó bínú o. Kódà kó bá wú kó bẹ́ dànù. Ẹ jẹ́ kí n bá sòótọ́ ọ̀rọ̀. Èmi ò kò ṣolóṣèlú. Àwọn yóò ń gbé tẹ́lẹ̀ kiri yìí kó gbé wọn rù gẹ́gẹ́gẹ́gẹ́ yóò ṣe káàkiri yìí. Ṣọ́ra rẹ̀ mo pe o kò gbọ́. Òwò àwí òpó fẹ́ fi ẹ ṣe DC. Ẹlòmíì lẹ́tọ̀ sí DPO. Látàyè yìí o ti ń gbàjọ. Àwọn kan wà ní òṣèlú yìí àwọn yẹn ń bá lọ kó tó dìgbà yìí wọn kò níṣẹ́ mọ́ kó tó máa rìn kiri bí ìgbóná bí ìṣọ̀kanná àwọn ìṣòṣèlú yìí ṣì wà níbẹ̀ ṣáwọn yẹn kò tọ́ sípò ni wọ́n tọ́ sípò ṣé wọn kò mọ̀ yìí pé àwọn ìwà níbẹ̀ yẹn ó máa mú àwọn náà kọ́wọ́ náà di DC ìwọ wá pọ́ fẹ́ fi ẹ ṣe DC. Sàmú n kò sọ pé ẹni bá jọyìn òṣèlú lẹ́nìí kó bá contest ẹ lè wọlé o n kò wí bá o ìyá ara rẹ̀ bá balẹ̀ á wọlé á máa Sàmú yẹn mi mọ̀ Sàmú yìí mọ̀ látàyè alájọ ara rẹ̀ kò balẹ̀ ara ìwọ kẹdẹrẹ mo mọ ń gbé ẹ débẹ̀ ojú kòkòrò mo fẹ́ dínkù mo fẹ́ ga mo fẹ́ ṣègì nìkan òòrò bá débẹ̀ kó dẹ̀ máa wo ìbùkún olúwa òun lè máa ń mú ní ilé aláìfi làálàá sí. Olórí burúkú tó bá yé mi jẹ́ gbogbo rẹ̀. Ẹ̀mí bá yé rẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ gbọ́ bọ̀dẹ̀ jẹ́ ni. Mo gbọ́. Bọ̀dẹ̀ wèrè ẹ máa ń gbọ́. Èmi náà ń gbọ́ bọ̀dẹ̀ ọ̀dẹ̀ yìí. Olórí burúkú aláǹgbà ìṣe ẹ máa ń gbọ́ mi. Mo gbọ́. Wèrè tó bá yé mi jẹ́ ni. Ẹni ẹlẹ́ni wá sínú ilé mi. Ó dẹ̀ sọ fún mi pé kí n máa kólẹ̀. Kí n máa kólẹ̀ mo lè rí bí nǹkan mi. Lẹ́tà máa mọ̀ kò rí ire ni. Wèrè ló dọ̀nà mi rú ayé rẹ̀ ló dọ̀nà mi rú. Ìwọ má dá lóhùn sí rẹ o. Kó lè dá lòbá kiri. Kó lè dá lòbá kiri. Sàmú ìwọ náà jà ìwọ ìjákẹ́ ẹ̀. Kí ni ẹ jẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ tán bá yín sọ. Èmi ò mọ̀ pé kò sí Braga ní gan máa bá wọn sọ rèé. Òótọ́ ọ̀rọ̀ náà sọ̀rọ̀. Mo sì gbọ́ pé wọ́n níyàn kan tí ọkọ wa tó ń contest tó fún yín láwọn offers kan tẹ turn down tẹ ní ẹ̀fẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí lé tẹ̀ ń lé kiri. Báwo nìyàn ṣe ń lékun méjì tí kò ń pò fún ẹ? Mo ti wá pàdánù ẹ báyìí. Èkú méjì ni mo lé mo ti pàdánù ẹ báyìí. Kò sí wàhálà mo ti gbọ́ yé mo ti gbọ́ yé ọmọ etí. Mo sá díẹ̀ ọrùn ẹ bọ̀ mi. Mo ti ní mo yé mọ́ mi. Bọ̀dá Sàmú ṣásìkò ló yẹ kẹ́ tún máa fi bọ́ra búyàn ọmọ yẹn dẹ̀ lọ́rùn. Má tẹ̀sí má tẹ̀sí má tẹ̀sí. Ọ̀dọ̀ jà ní bàjẹ́ ní ayé yìí ti bàjẹ́. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmú Ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́ jọ́ mi.